77 is the number. Ó lójú ẹni tó lè lọ. Ó lójú ẹni tó lè lọ. Bí n bá ń re Ìbàdàn nílé Olúyọ̀lé o. Ó lójú ẹni tó lè lọ. Ire lónìí o. Orí ibi àfire lọ́jọ́ gbogbo. Àròyé o, bólúgbọ́n jíire èmi ò mọ̀ o, èmi ò mọ̀ o, èmi ò mọ̀ o. Bárẹ̀sà jíire èmi ò lè sọ. Bí àlájà aya aláàjì bá ti jíire àbùṣebùṣe. Ẹbìlà ẹ yàgò ẹbìlà o. Ẹ clear road fọlọ́jọ́ bí o ẹjọ́ ráyè dáńsíá. Ọlọ́jọ́ bí máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan gbogbo ayé fẹ́ kí ọ. ALHAJA MONSURAT ADENIKE ìrọ̀rùn gbogbo Manchester máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú agbo. Àwo Alhaji Oríyọmí Àmùsáàtì ẹ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ òní ní sọjọ́ bí yín orí jẹ́ pẹ́ láyé. Kẹ́ ẹ dára láwọ̀ bí ó sùn káyé yín dára kó sunwọ̀n kó dùn bí oyin. Ọdọọdún ní láṣọ lógúnlógún ọdọọdún ni kàn án so lọ́gbọ̀nlọ́gbọ̀n o. ǹgbọ́ bá dìwò ìyá àmọ́dún àní àmọ́ kíra wa tẹ̀rín tẹ̀ yẹni tó wó tọmọ ta ikú bọ̀rọ̀bọ̀. Ọlọ́jọ́ bí máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú agbo. ALHAJA MONSURAT ADENIKE ìrọ̀rùn gbogbo Manchester máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ òní ní sọjọ́ bí rẹ. Kọ́ ọpẹ́ bí mọ́pẹ́ ṣe pẹ́ kọ́ làbí ẹlẹ́wù odò. Káyé yín dára kó sunwọ̀n kó dùn bí oyin. Ọ̀rọ̀ gbogbo tó ń pa yín lẹ́rìn Ọlọ́run ọba oníjọ́ pa yín lẹ́kún ẹ máa sàmí sàṣẹ. ALHAJA kò fòṣì. Ìyá tí ọ̀gbàgbẹ̀rẹ̀ lèmi ń kí o. Ìyá tí ò fòṣì máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú agbo. Mo dàgbà ń ò sóge mọ́. Owó ni ò sí lọ́wọ́ olúwa rẹ. Ọ̀rọ̀ tí màmá mi yìí kọ́ o. Ìyá rèé o abẹ́ ẹ̀rọ péke. Adúmáadán arẹwà lọ́ọ̀dẹ̀ ọkọ. Ẹni gbogbo ọkùnrin tó rí lọ́nà tó níbélé yìí ọ̀já yẹ ni a sì jálè ẹni. Adúmáadán ọmọ wọn nìbàdàn ní Olúyọ̀lé ẹ̀ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. Èrò tí ń lọ tí ń bọ̀ ẹ wá gbọ́ ọyẹ ẹ̀sìn mi ká lọ. Ẹ jájọ dé Ìbàdàn ní Olúyọ̀lé. Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ọmọ agbọ́ sásá ogun tí ò ní sá. Ọmọ agbọ́ yàyà mọ̀mọ̀ yà. Òkè gúlútú tẹ́ fi bàṣàbàrí igbó sùúrù tí bàbá yín fi bológun. Àṣàbàrí ò ní káré. Ológun náà ò ní kọjá. Ìjọba díjọ́ ọjà ẹja lọ ránṣẹ́ pàṣàbàrí. Ìjọba díjọ́ ààrẹ ẹja ránṣẹ́ pológun nílé bàbá ààrẹ. Ẹ̀yin lọmọ màrímà kọgun. Ìbàdàn ìlú Àjàyí ìlú Òjó ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun. Àgbàlá Ògúnmọ́lá o ó ti tó kòkò ó sáré. Àgbàlá Ìbíkúnlé alójoko babẹ́lòmí ń lọ. Ìbàdàn dákanlùkan ọ̀tẹ̀ gbòǹgbò ọ̀nà sómi sùrùsù. Ìbàdàn ń mẹ́rú ẹrú ẹ̀ náà ń mẹ́rú. Ọmọ amẹ́rú lójú ogun máa ń dá gọ̀jọ̀gọ̀jọ̀. Irú wa ògìrì wa òde bí n ló gbilẹ̀ ń bàdàn ti wá. Ìbàdàn ò ní bá ní sọ̀rẹ́ àìmúni lọ sójú ogun. Orígun mẹ́rin nílùú ní. Ìbàdàn bàbá yín ló ní mẹ́rìndínlógún ẹ̀ máa ń gbọ́rọ̀ ẹnu mi. Ìbàdàn ọmọ abọ̀ òkè. Ẹ̀sà ògbìn ni yín bí tẹ́ ẹ ti báwọn ará ògbójògbólú kẹtàn. Ọmọ asúnké bí ẹni súnmọ́ oní mi òjò o. Ọmọdọ́gbọ́n yọké ọlá mi òjò o. Ọmọ asúnké bí ẹni súnmọ́. Ike ẹ̀yìn wá dààmú sẹ̀yẹ ọmọ oníke ẹ̀yìn gẹ́dẹ́. Ọmọ àfikàràhùn fọ́ orí mu nílé bàbá ẹ̀yìn ni. Àríjẹmọ́gbàgbé ẹgbẹ́ ẹ̀ tó kù. Èmi ò tí ì rí tọ́mọ wọn lé Olúyọ̀lé ò lè fi tọrọ. Mo rántí ọjọ́ kan báyìí tẹ́ bìsà sápò mi. Iná ò ní tọwọ́ yín ẹ̀ sì ní ṣìṣe.
ALHAJA aya aláàjì ìrọ̀rùn gbogbo Manchester ebẹ́yìn lèmi ń kí o ẹ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú àgbo òní ní sọjọ́ bí yín kórí jẹ́ ẹpẹ́ láyé ẹ̀kọ́ ayẹyẹ orí kádùn àṣeyí sàmọ́dún o àṣàmọ́dún sẹ̀mí ìgbà tó bá dìwò yí àmọ́dún àní a máa kíra wa tẹ̀rín tẹ̀ yẹ towó tọmọ ta ikú bọ̀rọ̀bọ̀rọ̀ ìgbà lé yín èlé ni àwo lé yín èlé ni ẹ wá ní tètè kú ọjọ́ mẹ́lòmíràn ń yà o ẹ máa pé kó ṣẹ mo ti kí yín lọ́dún èyí náà o àwọn ọmọ tẹ́ẹ̀bí ò ní kú ẹ̀yin náà ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ ẹ ní bọ́ sọnù lọ́dọ̀ ọkọ ọ̀rọ̀ gbogbo tí ń pa yín lẹ́rìn ọlọ́run ọba ò ní jọ́ pa yín lẹ́kún ẹ máa sàmì sàṣẹ owó màmá Àjíà Ràṣídà tí ń kọ́ o ṣé ń bẹ lálàáfíà ara ìmùlẹ̀ Màmsí Yétúndé ẹ̀ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú àgbo màmá Fatia Àbẹ̀jẹ́ ń kọ́ o ṣé wọ́n ń bẹ níbẹ̀ òun ẹ bá ń kí àwọn olóríire àríjẹmọ́gbàgbé ọ̀rẹ́ ikú ò ní pa yín àrùn ò ní gbé yín dè ń tẹ̀yìn ẹni bá wá ní ẹkú kólú ààrẹ fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ èèyàn tó ní ẹ mọ́ sàmọ́dún kólú ààrẹ ọmọ nìṣó ń kòtò dè yìí ajídèwe ń tepo ẹ̀ lírí agbórakọ̀ tí bóńsá ní tìgbín báyé olóko bá pẹ́nu gbó a máa dàbí èwe ni kíre ọmọ rẹ lẹ́kọ̀ọ́ yín o kíbi ọmọ yà lójú ọ̀nà yín lọ́jọ́ gbogbo àròyé ọba ní kí yín kú ọdún nígbèjégbèjọ gbẹ̀ǹdínlógún àròyé ló pé happy birthday to you ma.